ikú bàbá yèyé ìyún aláàfin Ọ̀yọ́ Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà kábíyèsí ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ kábíyèsí mà ti sọ̀rọ̀ ó ti padà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ajílété ibi tó tún jẹ kàtàǹkà tó fẹ́ kọyàn gánlé ti aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ àkú tí kò gbọdọ̀ pa àrùn táwọn gbọdọ̀ ṣe tó sì ti tú àṣírí lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà èèyàn báwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì bí wọ́n ṣe lọ ṣọṣẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀rọ ti pé ọjọ́ burúkú èṣù gbórímù ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá inú jẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè ẹ̀ nígbà tí àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba fún lórúkọ báńdíìtì tí wọ́n máa ya wọ ìlú bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbèríko abúlé Ògbómọ̀ṣọ́ èyí ìlú Ahoro Ẹ̀sìnlẹ̀ àti Yáwótà tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Oríire èyí Oríire local government bẹ́ẹ̀ ni wọ́n pa olùkọ́ kan tí wọ́n tún pa akẹ́kọ̀ọ́ kan tó tún pa ọlọ́kadà kan tí wọ́n sì jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí yóò fẹ́ tó 50 tó jí wọn wọgbó lọ bákan náà ni wọ́n tún jí ọ̀gá àgbà iléèwé Rachel Alamu wọ́n jí òun náà gbé wọ́n sì tún jí àwọn olùkọ́ bíi 5 míì wọ́n jí àwọn náà gbé wọgbó lọ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti pa ọ̀kan nínú àwọn olùkọ́ náà tán bẹ́ orí ẹ̀ síta ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó mà ti di nǹkan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n fi ìbínú àti ìbànújẹ́ wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí eléyìí gan ló sì jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ ẹni bàbá náà lòun náà dá sí ọ̀rọ̀ yìí tó sì tú àṣírí lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ajílété yìí nínú ọ̀rọ̀ tí kábíyèsí tó sọ nípasẹ̀ àtẹ̀jáde tí agbẹnusọ ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé tó fi síta lórúkọ kábíyèsí ẹni kábíyèsí ti jẹ́ kó dín mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ pátápátá gbà ní màá ní ìṣẹ̀lẹ̀ yìí èyí tó bà òun nínú jẹ́ àti gbogbo abiyamọ bẹ́ẹ̀ ni kábíyèsí ló ń bá gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ahoro Ẹ̀sìnlẹ̀ Yáwótà àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kábíyèsí ni òun bá wọn kẹ́dùn o ṣùgbọ́n kábíyèsí wá jẹ́ kó dín mọ̀ pé ọ̀rọ̀ yìí tí wọ́n ń di nǹkan míì o ó ní ìṣọwọ́ tí wọ́n fi ń pa èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí ó ti wá fẹ́ máa lágbára kọjá sísọ ikú bàbá yèyé ní àfi kí ìjọba kí wọ́n tètè dìde kí wọ́n wá ọ̀rọ̀ kò fi ṣàdá nítorí pé ẹ̀mí èèyàn ó jẹ́ nǹkan ńlá tí ò gbọ́dọ̀ máa bọ́ sọnù bẹ́ẹ̀ ikú bàbá yèyé wá jẹ́ kó di mímọ̀ wípé ọ̀nà àbáyọ sí gbogbo ìpakúpa tí àwọn báńdíìtì tí wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà ó ní kí ìjọba kí wọ́n tó jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ wà láàárín àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn